ẹlẹ́mbẹ́ o ètò Eji Owuro ń tẹ̀síwájú o ṣe ti wá nǹkan tẹ̀dé ẹ jẹ́ ń kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣègbéyàwó tẹ́ ń ṣe nǹkan ribiribi tẹ́ ń ṣe sọmọ lórúkọ mo kí yín o ẹ kú ìnáwó àkókò báyìí ẹ rí i pé gbogbo ẹ̀ yóò máa gùn léra wọn ni tó jẹ́ pé nǹkan ayẹyẹ ìgbéyàwó láìpẹ́ yìí ìkànnù wa tó jẹ́ kó lọ síbòmíì lọ ṣiṣẹ́ àmọ́ ibi tó lọ òun náà ara wa náà sì ni nítorí pé kò sí tó ṣe ó máa ń gbádùn láti máa ṣe oúnjẹ lórí tẹlifíṣàn a máa pè ní jinamọ foodies and spices a máa ṣe òun náà ó ṣègbéyàwó láìpẹ́ yìí gbogbo náà là á lọ bẹ̀ àtàwọn ẹlòmíín náà tí mi lè máa dárúkọ wọ́n pọ̀ tó jẹ́ pé wọ́n ṣe ohun ayẹyẹ òmìnir sọ pé ẹ má bínú ibòmí a lè lò ṣẹ́jú mẹ́wàá o ibòmí a ṣáà máa jẹun káàkiri ni àkókò wa náà rèé o kí ó tó di pé kérésìmesì ó dé àwọn tó dẹ̀ ń kó lọ lé wọn tuntun mo kí yín o ilé àlàáfíà ilé ayọ̀ náà lẹ́ẹ̀kọ́ sí o wọn ò ní gbókù yín lọ́bẹ̀ láṣẹ Elédùmarè àwọn tó dẹ̀ náwọn nǹkan biribiribi yìí ṣe náà mo kẹ́yìn náà o àtàwa náà lágbára Ọlọ́run nǹkan rí kò ní gbẹ̀yìn lọ́dẹ gbogbo wa. a sọ̀rọ̀ nípa aṣọ tá à ń wọ̀ sára lónìí lórí ètò Eji Owuro ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kó tó di pé mo má lè jò mí wọlé láyé àtijọ́ tí èèyàn bá ń lọ síbi ìkómọ lára aṣọ tó wọ̀ láì jẹ́ pé ó sọ fún yín tó kàn pé ẹ ǹlẹ́ ń bẹ̀ o tó dẹ̀ lọ báyìí láì jẹ́ pé ó sọ fún yín ibi tó ń lọ ẹ̀ ti mọ̀ pé ibi ìkómọ lẹ́ni yìí ń lọ nítorí pé ó ti nírú aṣọ tí ó wọ̀ ó ti nírú dìsáìnì tí wọ́n ó ṣe sáṣọ ẹ̀ ti mọ̀ pé ìkómọ ni tó bá yẹ pé ó ń lọ bí òkú aṣọ tí ó wọ̀ ẹ̀ ti mọ̀ pé ibi òkú lélẹ̀ ń lọ bá wọn kẹ́dùn níbì kan àmọ́ ńgbà tẹ́ bá tó rárẹ́ lòmíì tó dé fìlà tó bá gẹ̀ fìlà sápò òsì ẹ̀ ti mọ̀ pé tó sì jẹ́ ọ̀sọ́rọ̀ ọkùnrin ẹ̀ ti mọ̀ pé ó ti ṣe ọkùnrin ń wá aya ó ń wá girlfriend níbi tí ó ń lọ yìí àgà kó wá gẹ̀ẹ́sì yẹn kó gẹ̀ síwájú báyìí ẹ̀ ti mọ̀ pé ọkùnrin ní ń wá àwọn obìnrin tó bá sì jẹ́ pé ó gẹ̀ fìlà sọ́tún bẹ́ẹ̀ mi ṣe gẹ̀ sọ́tún yìí ẹ̀ mọ̀ pé bóyá ìdílé olóyè ńlá kan ló ti wá àbí ìdílé ọba àbẹ́ni tó yẹ pé ó ti ṣègbéyàwó ó ti níyàwó ó ti bímọ a respectable man òun lélẹ́yìí ọ̀rọ̀ aṣọ là ń sọ bá a ti ń wọ̀ kí ló wúlò fún àmọ́ ní ti ìgbàlódé nǹkan ti wá yàtọ̀ a ti kúrò láyé télọ̀ a ti bọ́ sí akúrò láyé télọ̀ a bọ́ sáyé sewing mistress ngbà kúrò láyé sewing mistress àwa bọ́ sáyé fashion designer ayé fashion designer la wà yìí o ọ̀kan nú àwọn fashion designer alẹ̀ yìí tó lọ jákèjádò tí gbogbo èèyàn mọ̀ òun náà ni sisi mi Temitope Alade ọ̀gá àgbà iléeṣẹ́ ìbílẹ̀ vogue ọ̀gá ẹ káàbọ̀ ẹ kú ilé ẹ káàbọ̀ ìdí tá a ṣe ń kí wọn àwọn kí mi pé ẹ kú ilé ìdí tèmi ṣe ń kí wọn pé wọ́n káàbọ̀ rí pé wọ́n ṣe lọ sí Malta Amẹ́ríkà Amsterdam wọ́n ṣe dé báyìí ni náà náà ṣe ń wo àwa náà ta wà ń dé báyìí sí pé ṣé ẹ̀ sì sójú wa mọ̀. ìyẹn gbọ́dọ̀ gbàgbé lé. ẹ gbọ́dọ̀ gbàgbé lé. ìyẹn gbọ́dọ̀ gbàgbé lé. ẹ jẹ́ ká kọ́ wò níbẹ̀ sí lọ àwọn oúnjẹ wo lẹ̀ ń jẹ nírú Malta báwo ni Malta ṣe rí. Malta jẹ́ island láàrin omi. àárín omi ló wà. ó jẹ́ ìlú tó kéré ìlú yẹn gbogbo ìlú yẹn bóyá ló ju agbègbè Ṣómólú lọ gan. mo fẹ́ sọ pé bóyá ó tó Lagos State kò ju Ṣómólú local government. Ṣómólú lọ ṣùgbọ́n àwọn òyìnbó ṣe mọ̀ wípé tó wá jẹ́ nǹkan kékeré báyìí ni wọ́n ní wọ́n ṣe máa ṣe tẹ́ pé a máa mówó wá wọ́n ti wá sọ di nǹkan tó yìnbó ń pè ní resort so àwọn èèyàn máa wá from everywhere láti ṣọlidé àwọn èèyàn sùn sẹ́gbẹ̀ẹ́ etí òkun yẹn àwọn èèyàn á jẹun àwọn èèyàn á yàwòrán wọn á lọ sóríṣiríṣi àwọn ibi tó yẹ pé ó gbé àṣà wọn lárugẹ ó ń sọ history ìlú yẹn ìlú àwọn èèyàn funfun ni. irú àṣà wo náà ní ní ìlú yẹn Christianity ni wọ́n practice ó wá jẹ́ Christianity ti Catholic so ẹ máa rí àwọn ilé wọn tó ń kọ́ tó jọ bíi ti àwọn àwòrán tá a máa ń wò nínú ìgbà bíbélì ìgbà yé ọmọ orúlé bẹ́ẹ̀ pọ̀ ń bẹ̀ wọ́n ọ̀dẹ̀ wo wọ́n fi sílẹ̀ bẹ́ẹ̀ irú hòtẹ́ẹ̀lì tí èmi àti àwọn ẹbí mi dé sí
ẹ máa rò pé inú aginjù la wà wọ́n fi gbogbo natural kìíní yẹn sílẹ̀ igbó tó wà ń bẹ̀ mountain tó wà ń bẹ̀ gbogbo wọ́n fi sílẹ̀ wọ́n wá kọ́ àwọn yàrá yẹn mọ́ lára so tẹ́ bá tiẹ̀ wà ń bẹ̀ gan ẹ lè ya fọ́tò bẹ̀ tán so ìlú tó ó kéré ṣùgbọ́n ó jẹ́ ìlú tó rẹwà ó rẹwà gan atẹ́gùn àlàáfíà dẹ́wà ń bẹ̀ àwọn òyìnbó yẹn tí wọ́n jẹ́yàn tó fàyàn mọ́ra wọ́n bá ti rí wa inú wọn máa ń dùn tó bá ti ẹ̀ ráwọn aṣọ wa wọ́n máa ní wáò èmi àti ẹ̀tún fẹ́ ra ètò wọ̀ sọ́rùn gan. ìyẹn gan ọ̀rọ̀ aṣọ ẹ̀ náà mo fẹ́ béèrè pé ní mọ́tà báwo ni wọ́n ṣe àwọn aṣọ tẹ́ ẹ kó lọ bí ó ráwọn aṣọ báyìí àtàwọn míì náà báwo ni wọ́n ṣe rí irú nǹkan tí mo wọ̀ báyìí ká ní mo mọ̀ mi bá ti ní ẹ bá ń ta kẹ́ bá mú wẹ̀. àgbáyín mowó wà bí ìyẹn tún lọ́jọ́ mi ọjọ́ rẹ̀. èmi wà tó bá dé April a lọ Amsterdam Yorùbá Day Festival a lọ fi àṣà wa a lọ gbé àṣà Yorùbá lárugẹ a lọ gbé lárugẹ nígbà tẹ́ lọ Malta yìí kí ni ohun tí kókó tó gbé yín lọ bẹ̀ gan. eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo máa lọ mo ti lọ ní ọdún tó kọjá yẹn 2014 ìyẹn jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo máa lọ sílùú yẹn láti lọ ṣe fashion show ìfihàn àwọn aṣọ wa and ó dàbẹ̀ ń pàwà gan ni àkọ́kọ́ tó máa gbé aṣọ Áfíríkà wọ ìlú yẹn so inú wọn dùn wọ́n dẹ̀ ra àwa méjì péré la lọ láti Nàìjíríà ní ọdún tó kọjá so kan lára àwọn ọmọ tí mo kọ́ ń ṣẹ́ tó ṣe tán lọ́dọ̀ mi náà ni àjọ lọ so bàtà máa dé ọ̀hún ìyẹn ẹ̀rú ti ẹ̀ ń bà pé àwọn ò tí ì mọṣẹ́ tó òun ò lè showcase àwọn òyìnbó kan ti kọ́kọ́ showcase ẹ dẹ̀ mọ̀ pé aṣọ wa aṣọ ìbílẹ̀ aṣọ tó ní ohùn ni bẹ́ẹ̀ni àìbí máa ń sọ lóyìnbó pé àwọn aṣọ wa wà vibrant. irú àwọn ìtàn tí mò ń sọ yẹn. bẹ́ẹ̀ni àwọn mo dẹ̀ ṣe máa ń sọ pé káwọn èèyàn wa máa wọ aṣọ wa ìṣẹ̀lẹ̀ àwọn tó wà lókè òkun bí àwọn aṣọ wa bá ṣe bẹ̀rẹ̀ sí showcase báyìí mo ní kí arábìnrin tó tẹ̀lé mi lọ kó kọ́kọ́ ṣe tiẹ̀ àwọn òyìnbó yẹn wọ́n pàtẹ́wọ́ wọ́n dìde ni backstage tí mo wà ariwo ni mo gbọ́ wow pàtó wọ́n rí aṣọ tó ẹ mọ̀ pé aṣọ òyìnbó irú aṣọ tí mo wọ̀ yìí ń sìn aṣọ òyìnbó lélẹ̀ aṣọ tiwa lélẹ̀ tẹ wá wò kéèyàn wọ kìkìdá ilé ẹ wọ́n bóyá máa dọ̀ èyí kan tó fún ní ẹnájì tó gbé lárugẹ gangan ní ti tẹlẹ àti tẹlẹ tá a gbé sórí ẹ yìí. ó ní sisi ni eléyìí náà pè ní iṣẹ́ irú tẹ ìwé yẹn morúkọ ẹ ní Sisi Ológe ni. Sisi Ológe. Sisi Ológe. ìyẹn tún wà pa. ó tún wà pa àyà mi ẹ sáà máa bẹ bá ti sọnà màmá jù sí ilé mo wà. mo fẹ́ bẹ́ẹ̀ so bí àwọn aṣọ wa ṣe bọ́ sórí kínní aṣọ ti sú wọn kọ́kọ́ máa kàn wo àwọn aṣọ wọn gbàtàn ń rá àwọn aṣọ wa báyìí wọ́n pàtẹ́wọ́ gbàtẹ́mi náà tún wá máa jáde mo tún wá sọ fún wọn pé kán fún mi ní orin ilẹ̀ wa àwọn òyìnbó ló wọ àwọn aṣọ yẹn àwọn òyìnbó wọ́n wọṣọ wa wọ́n wá fi orin wa sí in fact bí ta ṣe parí program yẹn last year and gbogbo wọn bá ṣe tán báyìí wọ́n kàn wá wọ́n ti ń ya àwọn aṣọ yẹn lórí ọ̀rọ̀ I want this one wọ́n ra gbogbo ọjà wa tán pátá inú tèmi dẹ̀ dùn torí oníṣòwò ni mí bẹ́ẹ̀ ni ibi tọ́jà bá ti ń tà mo ṣe tún wò pé ọdún yìí mo tún wá ṣe oríṣiríṣi bàtà ní láǹkárá báàgì ní aṣọ fìlà gbogbo àwọn orúfìlà tẹ́dí ìlàkà lọ́dún and wọ́n ra everything in fact ọmọ mi tó jẹ́ ọmọkùnrin tó jẹ́ 14 years old tó ti jẹ́ pé ó ti ń fi designing part time leave òun náà showcase lọ́dún yìí wọ́n dẹ̀ tún wọ́n rí ìgbé lárugẹ pé the youngest African designer wọ́n rí irú ẹ̀ rí pé ọmọ 14 years tó ń ṣe adúrú iṣẹ́ báyìí so ọdún yìí wá jẹ́ gẹ́gẹ́ bíi báwo nìkan ṣe pé icing on the cake. ọdún tó jẹ́ wípé bí ìgbà tẹ di ládé tọ́lọ́wọ́n ọba tó wá. àwọn tó wá tẹ̀lé wa ṣé mo sọ pé àwọn méjì péré là ló ń last year àwọn tó wá tẹ̀lé because ọdún mo invite àwọn young designers oríṣiríṣi pé ẹni tó bá ti lè afford trip yẹn kó lọ kó ṣọjà ẹ̀ kó kárìn ká pọ̀ yẹnu so a ṣe lọ lọ́dún yìí àwa mẹ́wàá la lọ lọ́dún yìí and it was a success àtúnwá fi mọ ní Malta a ṣe ṣetán ní Malta báyìí agbọ̀nà Amsterdam ṣe wá rí Amsterdam yẹn tún wá dùn ju Malta lọ nítorí pé bá ṣe dé airport Amsterdam ṣe ló jọ pé kò là wà mo ti ń rá àwọn dúdú lóríṣiríṣi. Ọlọ́run ìyá mi. mo ní àbẹ́kọ̀ lé ni mo wà ẹ bá rí ẹlẹ́dẹ̀rin kan pa yín mo wá ṣe fìgboyà mo kàn bọ́ síta ní airport ṣé ni mo sá wọlé padà wọ́n àti òtútù gbá mi mú. mo yẹ ló yẹ kí n wá rántí pé àkì í ṣe èkó ní. Èkó kọ́ mo wà.
So ti show Amsterdam ni àti Igbo ni àtàwọn Ghanaian ni àtàwọn Yorùbá bíi tiwa báyìí wọ́n pọ̀ ńbẹ̀ wọ́n dẹ̀ tún wà organize wọ́n ní kíní association Africa in diaspora so gbogbo àwọn èèyàn tó jàǹkànjàǹkàn wọn ń bẹ̀ ni wọ́n wá fún show yẹn ó dẹ̀ dùn ó lárinrin gbogbo náà la kà irú èmi báyìí wọ́n tún gbọ́jà mi tó kù sílẹ̀ wọn ò jẹ́ kí n kó wá èèyàn kan ló fẹ́ máa tà ń bẹ̀ so bẹ́ẹ̀ bá ṣe wà yẹn báyìí wà ń sìn ìbílẹ̀ tí ní branches Amsterdam. ìyá mi ẹ gbàgbàgbà sọ mi sísí mi. So bó ṣe bí ìrìn àjò Malta bọ̀ sí Amsterdam tí US ni mo ti lọ láti August mo ṣe ń dé láti US mo sí múra ti Amsterdam tí US ni a lọ sí Chicago a dẹ̀ lọ sí Vegas a kàn lọ ṣe fashion show a dẹ̀ ráwọn èèyàn tó fẹ́ aṣọ wa irú aṣọ wa tó ń pè ní South táwọn ọkùnrin máa ń wọ̀ yẹn a gba àwọn orders rẹpẹtẹ jẹ́ pé ẹni tó fẹ́ máa tún ta ó pọ̀ so àwọn èèyàn wa níbí báyìí tí wọn kì í fẹ́ lọ tó máa ro owó flight pé ó wọ́n ó ṣe kíní kan ṣe rí nǹkan ẹni tó bá fẹ́ di ńlá ó gbọ́dọ̀ rojú owó la fi ń wówó irú àkọ́kọ́ last year tí mo lọ sí Malta yẹn mi lè sọ pé mo ta wọ́n jà mí tán but mi lè sọ pé mo pa owó tí mo ná sórí ìrìn àjò yẹn but bí investment ni fún mi pé any business tí ọba ń ṣe tó fẹ́ rí èrè ní ọdún kìíní àbí lọ́dún kejì lẹ́sẹ̀kẹsẹ̀ kò lè pẹ́ wàá fi jàkàrà wàá fi sanwó school ọmọ ó ti tán ṣùgbọ́n business tó bá máa gbòòrò tó máa di ńlá tẹ́pọ̀ ọmọ á tún take over at least wọ́n ṣe kọ́ wá ní business school ni pé the first 5 years o ti lè rí èrè kan tó lè but any business tó bá ti bí marriage náà ni wọ́n ní marriage bá ti kọjá ọdún 5 ó difficult kó tó break because gbogbo ìjà tẹ́ fẹ́ jà gbogbo understand tẹ́ fẹ́ fi understand ara yín ẹ ti jà ní the first 5 years bẹ́ẹ̀ náà ni business gbogbo pitfall gbogbo problem tó bá máa wà ńbẹ̀ gbogbo ìṣòro èèyàn á fi ọdún 5 yẹn the first 5 years èèyàn á fi learn ẹ̀ so èmi kàn encourage àwọn èèyàn ni pé ẹ máa wọ àwọn èèyàn pé ní báyìí ṣe báyìí ó wù mí ǹjẹ́ ìwọ lè gbé ìgbésẹ̀ that is akíkanjú both step ǹjẹ́ o lè gbé so ìyẹn ló dẹ̀ máa ń jẹ́ kí iṣẹ́ kó gbòòrò láti àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba sísí mi Temitope Alade mo ṣe já sísí mi yẹn sí lẹ́ni ni o tí àrọ̀bà ni o mo ṣe já yẹn sí lónìí lórí ètò Eji Owuro ni àwọn náà la ti ń bá sọ̀rọ̀ àwọn náà aláṣẹ iléeṣẹ́ ìbílẹ̀ Vogue tó jẹ́ pé gbogbo ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ òun náà ni àwọn aṣọ ọ̀ṣọ́ ara fìlà gbogbo ẹ̀ tó jẹ́ pé tilẹ̀ adúláwọ̀ tilẹ̀ Yorùbá tilẹ̀ Ìgbò gbogbo ẹ̀ náà ni wọ́n ń ṣe tó jẹ́ pé ẹ̀ wọ̀ táwọn èèyàn sì wò ní lẹ́ẹ̀mejì tí wọ́n bá múra tó jáde àbí tó ń lọ báyìí téèyàn kò wù ẹ́ lẹ́ẹ̀kan tẹ́nì kò wù ẹ̀yìn báyìí ó yẹ kó padà lọlé kó lọ sí ìjà sọ wípé ó dà pé nǹkan kan ṣẹlẹ̀ àdánù ló dẹ̀ ńgbà bá padà dé àtẹ̀síwájú ẹ kú kalẹ̀.